Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin na ẹ̀yin èèyàn gidi èèyàn pàtàkì. Thank you all for watching. Thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Bóyá ẹ̀yin ni àbí ẹ̀yin kọ́. Ó dẹ̀ kà síta ẹ dẹ̀ sọ pé yes ẹ̀yin other evidences because they are not in line with what is going on at the moment. Let's focus on the present situation. Let's solve it. And then ẹ lè lọ set stable. Àbí ẹ lè lọ set camera for Yomi. Afterwards, ẹ lè gbogbo owó tẹ́ ti send sẹ́yìn lẹ́jọ́. You can now drag him based on that. But now we're talking about your own. Ẹ jẹ́ ká sọ, ẹ jẹ́ ká rí sọ. Mo ti sọ fún yín lọ́jọ́ yẹn pé tí àbá data ẹran fún àrùn òníye ṣe kò ní stop láti máa ṣàrùn. You people will not understand, but you don't always want to talk about it nítorí pé máa rò pé outside èèyàn kan. It's not irú ìwà yẹn. Èmi ò like irú ìwà yẹn o. Tí máa ń báyàn ṣe máa jókòó bẹ́ẹ̀ mi ò bínú tèmi ṣe rí. Now it's possible. It's okay for me to not be fair, but I'm not going to side anybody. Tí máa bẹ ṣe àìsàn láàrin ajẹnimu ni pẹ̀kọ̀rọ̀ tó bá wù yín kẹ́ ná 1 billion lórí Yomi. Tó bá wù yín the strength that he put on this case kò tí ì sẹ́ni tó put ẹ̀ sí rí. Kò tí ì sí gbogbo yín kò sẹ́ni tó lè face nǹkan tí ó ń face. So ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ tó bá ti jẹ́ pọ́rọ̀ owó ni kò tó nǹkan tó ń ṣe. Ẹ má jẹ́ ká kó tó ọpọlọ tó tẹ̀mí ẹ̀ ni. Kò ní nǹkan kò tó nǹkan tẹ̀ ń ṣe. All right. Most of us, you are outside the country. You don't even know what's up. You don't even know what is happening. He's the one doing the foot work. And yet, kò ṣe nǹkan kan náà ni. All right. Gifted Baba. Kid boss, most of them, they don't want more nǹkan tó ń pè ní NGO gan. Tó bá máa sọ mo fún Yomi ní 500,000, mo fún Yomi 1 million ló ń pariwo, wọn mọ̀ túmọ̀ NGO tó ń kówó sí. Àbí o. Gifted Baba. Gifted Baba. Okay, but you're busy. King. Mo wà ń bí by Isaiah Carson, sir. Yeah, Bob. Yeah, gbogbo ilé mo kí yín, Kid Boss, I greet you. Ṣẹ́rí sir, ọ̀rọ̀ forensic yìí, ó pín sọ́nà tó pọ̀. Inú mi dẹ̀ dùn pé ọ̀rọ̀ yìí ó ṣẹlẹ̀. Torí ọ̀rọ̀ forensic yìí, nǹkan tí mo ti ń fẹ́ kó ṣẹlẹ̀ for a while ló ṣẹlẹ̀ yìí. Ó jẹ́ kí àwọn èèyàn tó jẹ́ pé mo ti already observe energy wọn already from afar. Ó jẹ́ kó ó dàbí trap ọ̀rọ̀ forensic and they took the bait. Ó jẹ́ kó show true colours wọn. Tẹ́ bá rí ẹni ọjọ́ mẹ́ta yìí àwọn èèyàn kọ̀ọ̀kan wọ́n show true colours wọn. Wọ́n show ibi tó stand sí. Wọ́n show pé tí kíní bá lọ báyìí ibi báyìí la máa wà. Ó jẹ́ kí wọ́n show. Ṣẹ̀dẹ̀ rí Mr. Yomi tó ń bá fà yìí is way more intelligent than they are. Wọ́n rò pé kíní ọ̀rọ̀ orí TikTok ni. This thing is not about TikTok. There's a street saying that says, as he dey play, he dey show. Bó ṣe ń play, ó ń show lójú everybody. Everybody ń rí, wọ́n ń bá. Tí kò bá yẹ kí Mr. Yomi ka nǹkan tó kà yẹn, kò ní kà. Mr. Yomi ti ṣiṣẹ́ ní House of Reps rí so many years ago. He knows the law. He is aware pé tí n bá ṣe báyìí, wọ́n máa ṣe báyìí fún mi. But gbogbo àwọn people yìí tó rò pé àwọn was very very intelligent on TikTok, they are ill-informed. Wọn ò mọ bó ṣe ń lọ. Wọ́n kàn rò pé ká sọ̀rọ̀ Yomi ṣe báyìí, eléyìí ṣe báyìí, eléyìí ṣe báyìí. Tẹ́ bá watch some kí gbogbo kíní ọ̀rẹ́ forensic yìí tó ṣẹlẹ̀. Tẹ́ bá lọ all over TikTok, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni tó bá bú Mr. Lati, wọ́n á bú Mr. Yomi. Tó bá bú Mr. Yomi, wọ́n á bú Mr. Lagata. That's all they were doing. Gbogbo nǹkan tó ń ṣe nìyẹn. They were not doing anything else. But bí ọ̀rọ̀ forensic ṣe ṣẹlẹ̀ sí, wọ́n bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀. Ṣé bó ti yẹ kó jẹ́ kí phone forensic ṣe rí nìyẹn? Phone forensic máa ń wá nínú A4. Phone forensic kò kí ń wá pẹ̀lú number, kò kí ń wá pẹ̀lú name. Who cares? If you are able to extract some informations from my phone, tẹ́ ẹ̀ ń rí bí mo ṣe ń chat àwọn èèyàn tó jẹ́ pé àwọn èèyàn tí ẹ̀ mọ̀ pé mò ń chat. That's phone forensic. A lot of people are ill-informed, but they think they are intelligent. They are not.
They are not at all. Wọ́n fẹ́ fẹ́yìnbó dá wa lórí irú ni. They are ill-informed, they don't know anything. Tó bá fi lè rí pé mò ń chat àwọn èèyàn tó jẹ́ pé tẹ bá tiẹ̀ béèrè lọ́wọ́ mi pé gifted o chat èèyàn báyìí nígbà báyìí tó jẹ́ pé mo máa fọ́n pé yes èmi ni mo chat èèyàn yẹn. That's forensic on a phone. It doesn't matter if you got to your hand through a screenshot or anything. Mr. Yomi, wọ́n ka like 4 or 5 different chats from King White phone lọ́jọ́ yẹn. But èyí tó fẹ́ dìmú lọ́ dìmú. He read a chat between King White and Temi, King White and Wumi, King White and Aries, King White and Biodun Lawal. Wọ́n sọ àwọn yẹn. But èyí tó fẹ́ dìmú, òun lọ́ dìmú. Tó bá fẹ́ dìmú kó dìmú. Èèyàn tó ń bá fà is way ahead of them. Wọ́n fẹ́ gbà fọ́gà wọn ni. But wọ́n sì máa wá gbà fọ́gà wọn later. Thank you, sir. Thank you, gifted. On God. No, King, sorry. Hold on. Hold on. Hello, Mr. Lati. Good afternoon, sir. Good afternoon. Thank you. Thank you for all that you do. God bless you, sir. You see, what I'm realizing is that we, the public, who are screaming for justice for Mohbad, all I can see is that we're not even ready. Sincerely speaking, we're not even ready. If we see what justice is, we can't even recognize it. From what I'm seeing, it's just so sad. We have something in the hand of Lagos State government. Just busy seeking for validation, seeking for appraisal, seeking for attention, seeking for pretenders. We're claiming to seek for justice. What is justice? Justice is fairness. Justice is when you are righteous. You have clean hands. You have pure hearts. If you want to seek with justice, if you want to seek for justice, you have to be fair. You have to be a good person. You can't be seeking. To be honest, Mr. Lati, as it is right now, I'm actually praying and hoping. What happened? All right. It's open. The King. Kingi. Ekason, sir. Osalawa. Yeah, Ekason. That's 2 minutes to 1 in UK. The same time with Nigeria Jowa. Okay. Mo kí gbogbo àwọn panelists. Mo observe all the protocol in the house. Even in the comment section as well. Mo kí gbogbo wa o. And if you really igba, share àwọn nǹkan tèmi kọ máa sọ mo máa divide ní ẹsẹẹsẹ máa dẹ̀ mú àwọn points tí tèmi fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí. Number 1, ṣẹ́rí nípa ti forensic tó ń sọ̀rọ̀ lórí ẹ̀. Ó ṣe ní láàánú pé àwọn people yìí kò yé wọn ẹ̀tanú dẹ̀ ni. Ẹ̀tanú ló ń yọ wọn lẹ́nu pé platform tiwa. Even those people that call themselves a critical kinikan thinkers yẹn ẹ̀tanú ló ń yọ wọn lẹ́nu. Àti Ìṣàkí o, àti gbogbo wọn, àti Yọ́ọ̀kì o, gbogbo wọn ẹ̀tanú ni. That is ọ̀dọ̀ wa láti fẹ́ kó. Ó kọ̀ wá ṣẹlẹ̀ pé Baba Mohbad gọ́gọ́ fúnra rẹ̀ kò ní nǹkan tí wọ́n ń pè ní designing of spirit. Tí bàbá ìbá ní Ọlọ́run ẹlẹ́dàgbọ́ á ti design everything. Á mọ̀ bá ṣe paná kíní, á mọ̀ àwọn tó ń tàn òun. Designing of spirit kò ní, and as a minister or a child of God ó yẹ kó ní. So ìyẹn bẹ́ẹ̀ yẹn. So mo rí kíní gẹ́gẹ́ bíi pé ẹ̀tanú ni wọ́n ń ṣe ẹ̀tanú arákùnrin. That is why Brother Lati ò ṣẹ̀ṣẹ̀ kankan pẹ̀sí lórílẹ̀ bíi wọn ò ṣẹ̀ṣẹ̀ kankan, but for the fact that pé man yìí yóò ń lọ support 3-second video ó ń support kíní nothing drag Brother Lati ẹ̀tanú ni. Wọ́n sọ pé àwọn fẹ́ ta platform yìí ẹ̀tanú ni. And Brother Lati cannot bow down. He can't bow down for injustice. This man stand for justice.
that is why tí Baba Lati fi dúró ti justice, because kíní kan ni mo observe, mo wò pé ṣe rí tí a bá fail lórí 3-second video forensic ló tún jáde tá a bá tún fail lórí ẹ̀ nbo lẹ fẹ́ ṣe lady tó wá láti Kútọ́nù yẹn òun lẹ fẹ́ lọ tẹ̀lé pé okay o òun ni kẹ́mú àti boy yìí o tẹ́ bá ti máa méjèèjì tán justice ti parí nìyẹn. ṣe rí pé kùnú làwọn people yìí, ṣe rí pé wọn ò ní ọpọlọ rárá, ṣe rí pé tanú bá wọn jà pé orí platform mi and orí platform mi tí Lady Aries tó bẹ́ pọ́ bá fẹ́ ṣe dáadáa, that is why mo fi sọ pé ọ̀rọ̀ tí mo sọ lánàá ọ̀nà méjì ni. Mo gbé ẹsẹ̀ lórí ibì kan, mo tún gbé sí ibì kan nípa pé tó bá jẹ́ pé ó bá fẹ́ ṣe dáadáa ni, tó bá ń play that kind of game which is a very 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 serious and dangerous game. Ìgbà tí Baba Lati ń ṣerú ẹ̀ fún kí lorúkọ lady, wọ́n sọ fún gbogbo wa àmọ́ pé Baba Lati ń fi ẹ̀mí Ọlọ́run dọ́gba lọ láti get a fact ká lè lọ síbi ilẹ̀ ìlérí. That is what he did. But this woman tó bá ṣe pé mi ni tó bá ṣe ṣe kíní yẹn, ó yẹ kó Mr. Lati ẹ wọ́ o, kíní kan báyìí ni mo ń ṣe o, báyìí ni mo ń ṣe o, Mr. Yomi ẹ wá o, báyìí ni mo ṣe ẹja tí mo papọ̀, but mo fẹ́ pretend o, báyìí ni. Tó bá ti carry àwọn èèyàn along, people will be able to understand pé this is what you are doing, so people will be able to back you up bí ọ̀rọ̀ ẹni ṣe ṣẹlẹ̀. Ibi tí mo ti gbé ní problem pẹ̀lú ẹ̀ ni wípé who is going to support this lady now, Lady Aries, pé okay nǹkan tó ṣẹlẹ̀, because àwọn revelation àwọn nǹkan tó jáde ọ̀rọ̀ àṣírí ńláńlá ni o, very 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 dangerous, very very, because mbole yẹn ti fẹ́ back ẹ̀ up nísìn, that is like that. They want to talk about DNA as well. But mo gbọ́ last time, I think last week, tó ń debate lórí platform wa big by wípé the DNA o kò ní nǹkan kan ṣe pẹ̀lú kíní ìkókan. Ta ló sọ fún yín bẹ́ẹ̀? Tí wọ́n sọ fún pé ara àjàlẹ̀ yín wà ni. And ọmọ ó sọ wípé the lady kúkú sọ Wùmí fúnra rẹ̀ ọmọ tó ẹni tó pọkọ ara ẹ̀ sọ fún wa pé ó ní nítorí Liam, and I keep on saying it, contract mélòó ni boy ti gbà. Wọ́n dẹ̀ ti sign, wọ́n ti sọ pé fingerprint, Mohbad ti ṣe fingerprint already nítorí pé kò lọ school rárá, ó ti ṣe fingerprint, ó ti sign gbogbo ẹ̀ pátápátá ní orúkọ Liam. That is the whole property. Ẹ̀yin wọ́n sọ wípé DNA ò matter, so which means automatically ẹ̀ ń sọ fún ẹ nísìnyí wípé gbogbo the whole platform or gbogbo the whole justice seekers ká accept ọmọ tí kì í ṣe ti Mohbad. Even tí àwọn family bá sọ wípé àwọn máa gbà wípé nǹkan tó wà nílẹ̀ ó ti tó pín, the whole member of public wọ́n sọ pé àwọn ò gbà. Public gangan ló ní ìjà, apart from Baba Mohbad. Tí Baba Mohbad bá sọ pé àwọn ò ṣe mọ́, he will never say pé ò ṣe, but let's say ó sọ pé òun ò ṣe mọ́, the public in interest. Tó bá ṣe pé country tó bá ti ń work ni wọ́n á ní interest lórí DNA. Torí èmi ò mọ contract tí Liam lọ gbà tó fi sọ wípé nítorí Liam ikú ẹ̀ gan ló lọ gbà kú. Everybody will add it agbo clearly. So therefore tẹ́ bá sọ wípé this fight, this justice, this problem tó wà murder case tó wà lẹ́yìn got nothing to do with DNA à ń parọ́ tọ́ ara wa ni. The question is this: tí a bá wá ṣe DNA tán, A or B, hey, this child belongs to Mohbad, what next? Kí ni next nǹkan tá fẹ́ ṣe? Ṣé ẹ̀ ní jà mọ́? That is the question ẹ máa béèrè lọ́wọ́ ara yín. B, tí ẹ bá wá ṣe DNA test yìí, tí DNA test wá sọ pé boy yìí o kò belong to sí, ó ti di inconclusive child, ọmọ ẹ̀ wá di pé ọmọ ti di inconclusive child, kò wá belong to Mohbad, kí lẹ fẹ́ ṣe? So these are the things tó yẹ ká jókòó ká máa wá ní brain wa pé okay kí la fẹ́ ṣe, kì í ṣe DNA nìkan. Tẹ́ bá wá wo phone forensic and 3-second video, gbogbo ẹ̀ pátápátá ní í ṣe ó relate papọ̀. There is a correlation between all these things, ó link papọ̀ mọ́ even the DNA did this boy. Because a gbọ́ pé wọ́n jà láti ilé lọ ni Tómi Lábìrì tó sọ pé òun fẹ́ ju ọmọ, bàbá gan confirm ẹ̀. Wọ́n jà, ọ̀rọ̀ ọmọ yẹn jẹ jáde, àwa wá ń sọ wípé it's not part of this. Ta ló sọ bẹ́ẹ̀? Who says who? This phone forensic kò sẹ́ni tó lè sọ nígbà Baba Lati sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan the beginning of this show, wọ́n sọ wípé ó ṣú àwọn báyìí o wípé ó máa difficult. Yes, I support him. It is going to be difficult. Wow, why? Because it's a question tàbí ká àgọ́ máa béèrè lọ́wọ́ ara wa pé how is it going to be difficult? Bó ṣe máa wà difficult ni pé ńgbà tá a bá mú this evidence wá 3 seconds, you said no. Nígbà tá a bá mú 3-second video wá ẹ sọ pé no. Nígbà tá a bá mú forensic wá ẹ sọ pé kì í ṣe forensic.
n bá sọ pé kẹ́ lọ sí ìlú Gẹ̀ẹ́sì kẹ́ lọ gbá forensic wá fún wa. A bá ń sọ̀rọ̀ wọ́n máa sọ wípé ẹnìkan ọ̀wọ̀ educator they can't speak Queen's English. Is that your mother's language? Ṣé yẹn wá kàn wá? Ṣé yẹn náà fi ń gbowó báńkì nítorí Ọlọ́run? This man in US tó pèrè ní one of the richest man in the whole world. Ṣó lọ school ni? He's not a lettered man. Ó dẹ̀ employ àwọn tó wà lettered tó ń ṣiṣẹ́ under him. There is a lot of this guy Tony, Virgin Atlantic, Virgin this, Virgin that, Richard Branson in London. Kò lọ school. Kí ni ló ń tà? Kí lórúkọ second hand kí lórúkọ CD ló ń tà káàkiri. Ẹ lọ go and Google it. Ṣé bàbá tó bí Ishaq lówó tó Richard Branson in London ni? He's one of the richest man in the whole world. Yes. And so wípé ẹnìkan ò kàwé, ẹnìkan lọ ní studio kan ní Nàìjíríà, ní studio kan Nàìjíríà, ìbẹ̀ ló ti ń rely. Ọ̀dẹ̀ ní ẹni Ishaq gbogbo yín pátápátá ọ̀dẹ̀ ní àti York ọ̀dẹ̀ ní yín ni. Láti tẹ̀ ń pariwo tó ń ṣẹgbẹ́ yín náà, ṣe èrè ẹ̀yà wèrè rírì. Ẹ wo, ẹ fọwọ́ ọmọ yín baṣọ. Ọjọ́ bá tún yín tẹ́ bá tún gbọ́bọ̀rà Latineh, máa wọ yín lẹ̀ seriously yín. Ẹ jẹ́ kó rí yín pé àti tó péré gbogbo yín, mo monitor yín o, kẹ́ jẹ́ kó rí yín pé ọjọ́ bá tún tẹ́ bá tún gbọ́bọ̀rà Latineh tàbí ẹ bá tún gbọ́ yọ̀mílẹ̀. Máa wọ yín lẹ̀ gan-an, kẹ́ jẹ́ kó rí gbogbo yín pé this forensic is real. We are going to stand on this forensic. Why? The forensic, there is a correlation relationship between this phone's forensic and then this 3-second video. I'm going to attach a paper money because it's part of the investigation. What we are looking for. It's part of what we need. Tẹ́ bá ti dé pé ní sound tó dá ni ó yẹ kí gbogbo ní interest. Baba Mohbad. Ọlọ́run Baba Mohbad ẹ ṣò mí lọ́wọ́ púpọ̀. Because ó yẹ kẹ́ ti fẹ̀mí dọ́gba. Ó yẹ kẹ́ ti pa gbogbo ọkàn gbogbo àwọn yìí. Ẹ wò nísìn create radio lè donate owó fún ẹ mọ́ like Baba Mohbad. This man try for you. Gbogbo àwọn tó ti ṣiṣẹ́ fún yín bra láti gbogbo wọn pátápátá ẹ ti fojú wọn ẹ ti fi gbolẹ̀. And you are telling me tomorrow pé irú keyboards yìí irú onílé tẹ́ sọ pé mọ̀ onílé without kọ́wọ́ bàpọ̀ àwa sọ pé ó fẹ́ sọ ó sì ní GoFundMe. Àwa sọ pé ó fẹ́ support yín. Gbogbo àwọn tó ti ṣiṣẹ́ fún yín. Mọ́mí Anjola láti Ìbàdàn ó travel kì í ṣe pé ilẹ̀ fún lówó láti ìlú Ìbàdàn á tún stranded á wá síbẹ̀. Yomi, he lays his life down. He puts his life down lórí online lórí dead ikú ọmọ yín tí kò sí kọ̀kọ́ tó kọ Mr. Yomi níbẹ̀. Kí ni ká ti sọ nípa Mama T? She will leave whatever she's doing á fi sílẹ̀ kalẹ̀. Ṣé àwọn kí ló kàn tí wọ́n pẹ̀lú kan ló máa lọ sí court every day? Gbogbo àwọn èèyàn sacrifice Àrífà kí ni ká sọ nípa Àrífà tó ń lọ tì mọ́ kíní for long time níbẹ̀ yẹn this man suffer kó tó di kó jáde. Èyí wá ń sọ fún mi kí ni ká sọ nípa Baba Lati ẹ tún gbọ́ ọmọọṣẹ́ ẹ̀ nonsense. Ẹ wo ẹ ṣọ́ra yín o bá ti rí ẹnikẹ́ni nínú yín. Wọ́n kàn sọ̀rọ̀ analysis wọ́n sọ̀rọ̀ òyìnbó èwo ló kàn mí pẹ̀lú òyìnbó. If you go to Russia today, we have 24/7 news. So go to China, the same thing. Wọ́n sọ̀rọ̀ nípa their own modern language. South Korea, China, gbogbo wọn wọ́n sọ̀rọ̀ nípa modern language. Wọ́n tún máa fi conversation. Even in Canada, there's some places in Canada. Mama, wọ́n ní language tí wọ́n tán sọ níbẹ̀ tí ẹ ṣe wá jẹ́ nítorí Ọlọ́run gbogbo York daddy. Bọ́bọ́ ṣe sọ ní Baba Lati. Òwe Yorùbá sọ wípé ọmọ àlè ló máa fọwọ́ sí báyìí kó máa fi ju ìwé ilé bàbá rẹ̀. We are proud to be a Yorùbá even though we speak English, even though we don't understand or hear English. Ìyẹn is not our own cup of tea. Ẹgbọ́n ọmọọṣẹ́ Baba Lati ẹja àgbà ni ẹja àgbà fi build the life ara ẹ̀. Ìwọ àgbàyà lásánlàsàn tó pẹ̀rẹ̀ ní Baba Mohbad tó pẹ̀rẹ̀ ní kékeré. Wo ó ti tẹ́ o. Kò sẹ́nikẹ́ni tó máa support ẹ mọ́. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀ kí n mẹ́nu dúró Baba Lati. You're welcome, sir. Thank you very much. On God. Yeah, ẹ káàárọ̀ gbogbo ilé o. Standing on the existing protocol of the person that actually tán kọ́kọ́ sọ̀rọ̀. Ṣé rí nǹkan tí mo rí nínú issue is ìjà ìlara. That is the problem we are having. And when I was young, wọ́n máa ń sọ̀rọ̀ kan létí mi, wọ́n á ní pé ní ọba ti kápá ojú kòkòrò ẹ̀ àti how will I put it àti enviness tí ọba ti kápá nǹkan méjì yẹn the world is a peaceful place for us to live. Shady, all these people now we've gotten some facts like I always say all these people that are talking tó ń sọ oríṣiríṣi yìí kí ni nǹkan tí wọ́n ti present as facts
to pa Mohbad or to lead us see press of the death of Mohbad. Nothing. But the only thing is they always try to rely on available information to create followership. And that is the problem. And that's the so normally to create followership is not that you now run down another person who is really working. All of us are all abroad. Investigate. Now we have somebody who is doing it. We are busy talking. Also, one brother lati ogbeyibo. Àwọn tó lè yìnbó gan sef tó jẹ́ English gangan ni language ti wọn. Sometimes about so English correct. Listen to their lyrics. Torí pé àwọn wọn lọ will believe they are speaking good English, but listen to the lexis of their English. It's not correct. Most times it's not correct. And mi ò mọ̀ ibi tí ọ̀rọ̀ ẹnìkan gbéyìnbó kò gbéyìnbó tó wá fi affect pé àrí justice àwa justice. Ṣé èyìnbó ni justice ń sọ ni? Justice system gan sef ó ní pé ojú òun fọ́. Wọ́n cover ojú ẹ̀, so he doesn't know who is really to present the stuff for. And I don't know why we all just want to kill ourselves. But Mr. Yomi, I really pray God will continue to help you. And let fún wọn ní lead way for them to start creating followership again. And I know God will continue to help you. And God will always protect you. Then Jerry, on the issue of these majority of these people, there is always one thing Thomas saw when the phone forensic. Now, what is forensic itself? Is bringing what happened behind into reality and into realistic. Presenting the realistic facts of those things to what is happening in our system, and that was what happened. And ento she phone forensic to get facts. To communicate yẹn ó ti sọ fún wa pé lóòótọ́ òun sọ báyìí. So what do we want again? Tani kì í ṣe pé ìjà ìlara tí wọ́n bá everybody jà. And on Baba Mohbad, I won't say much, but I just have 2 words for him. There's difference between Abiamo àti Anthony Itaromo. There are 2 different things, and those 2 different things cannot make one single whole. God bless us. I pray all of us have a good day. Monjola lè sọ̀rọ̀. Ó wà ní party, ògbọ́n wà ní party. Àwọn mẹ́ta yẹn wà ní party tó wà lókè yẹn. Ó wà ní chọ́ọ̀chì. Àwọn mẹ́ta onílé. Mama tí onílé àti Monjola ibi kan náà ni gbogbo ọmọ wà. Ọkọ̀ wà lókè ni. Queen T mo ń bọ̀ jẹ́ ń sáré pé Isaac tó ń pè ẹ̀yẹ́ ń pè padà. Break the house, break the silence. Ìjayà Joseph, double twally. Dẹ́rù bà wọ́n já wọn láyà. Ṣé ó ti kọ̀ mí ní Olori Ebi? Ó kù díẹ̀. Okay. Hello, sir. Dáfà. Yeah, it's a Taro. Family, sir. Yes, sir. Abusena. Yes, sir. Yeah. Mo ní àwọn pípù yìí wọ́n ti gbàgbé pé ó ní nǹkan tí àwọn òyìnbó ń pè ní freelancing. Kò sí ibi tí wọ́n ti lè gbà ṣe investigation fún èèyàn. Àbí kò yẹ máa ń sìn. Kò sí ibi tí ọlọ́pàá ti lè gbà ṣe investigation fún èèyàn. Tí wọ́n bá fẹ́ mú criminal, tí wọ́n kó wà difficult fún wọn láti mú. Ọ̀rẹ́ gan lásán wọ́n lè lò, àbúrò wọ́n lè lò, tí wọ́n máa hack fóònù ẹ̀ àbí kí wọ́n ṣe phone forensic fóònù ẹ̀ láti lè get ẹnìyẹn. Kì í ṣe dandan pé kí wọ́n ṣe kíni, wọ́n ṣe phone forensic fún ẹni tí wọ́n ń lé gangan. Because ẹni tí wọ́n ń lé mọ̀ pé wọ́n ń lé òun, ó mọ̀ pé wọ́n ń wá òun, yóò wà at alert, anything yóò fi ṣe kíni ló máa protect ara ẹ̀. But àwọn èèyàn tó mọ̀ pé ó lè máa bá sọ̀rọ̀, tó mọ̀ pé ó súnmọ́ òní wọn máa ṣe kíni, òní wọn máa track láti mú. Tó máa fi lè get information rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ìpín yẹn, wọ́n máa ṣe kíni, wọ́n máa bring it down. Now nísìnyí, wọ́n sọ̀rọ̀ fún forensic báyìí nísìnyí, ìmọ̀gbà tí bàbá yẹn lọ ṣe interview àbí kíni, ó ti ní interview tí bàbá yẹn ṣe náà nísìnyí báyìí nísìnyí, tó náà hámà lórí fún forensic.
ṣé tí Mr. Yomi ò bá ṣe kinní yìí débi pé wọ́n rí pé ọ̀nà ibi tó yẹ kí wọ́n gbà ní ṣé wọ́n sọ pé kí bàbá yẹn lọ sí interview bàbá yẹn ti jáde ó ti lọ sí interview báyìí àti bàbá yẹn dẹ̀ hámà lórí fún forensic so ọ̀nà tí Mr. Yomi ń gbà òun náà làwọn náà ṣe kí ni òun ni wọ́n ń gbà bọ́ mo fẹ́ gbà fọ́gà wọn ni ó yẹ kí bàbá yìí ó sọ̀pọ̀tì ìyàwó yìí kí nǹkan ó lè ṣe kí ni kó lè bá tètè kí ọ̀nà wọn lè bá tètè là bàbá yìí mọ Mr. Yomi ó mọ àwọn ibi tó máa wọ̀ ó mọ àwọn ibi tó máa gbé bàbá yìí wọ̀ tó yẹ pé kò sẹ́ni bọ̀dì tó máa bí lọ́wọ́ rẹ̀ wò ibi tí bàbá Mohbad wọ̀ tí wọ́n tẹ́ pé wọ́n ẹ̀sẹ̀ máa lọ́bì láti wọ̀ Mr. Yomi lè wọ bíbẹ̀ tí ò dẹ̀ ní lọ́bì tó lo influence wọn tó dẹ̀ wọ bẹ̀ tó dẹ̀ dẹ́ bàbá yẹn lò but bíìfù yìí ọ̀rọ̀ owó ni wọ́n sàn ṣe kíni irọ́ owó wọ́n sàn pa mọ́ bàbá yìí tí kò dẹ̀ ṣe kíni tí kò dẹ̀ make any sense gbogbo àwọn tó ń lẹ̀ ń parọ́ owó yìí kò sẹ́ni bọ́ọ̀lì tó stand tí wọ́n lè jáde èyí tó ẹ pé gbogbo nǹkan tí màá yìí ń ṣe táwọn náà lè lọ ṣe wọ́n máa fẹ́ proof máa yìí wrong gbogbo nǹkan tí Mr. Yomi ń ṣe káwọn náà jáde kan lọ ṣe náà kọ́ lọ sí sọ̀rọ̀ wọ́n máa mú wọn gbogbo ibi tí Mr. Yomi tó ti tó ẹ pé irọ́ ló ń pa kí wọ́n máa mú proof rẹ̀ jáde wọn ò lè mú jáde àràbù sáà ni wọ́n sàn rà fún bàbá yìí àràbù ẹni bàbá yìí ò ṣe kínní ókè ẹ̀yin jáde lọ ẹ lọ ṣe tiyín àbí kẹ lọ mú evidence jáde kẹ prove ẹ̀ wrong gbogbo wọn kò sí evidence irọ́ náà ni gbogbo wọn wá ṣe kò sí evidence irọ́ ni Ọlọ́run ṣàánú wọn o. All right, ẹ ṣé gan. Yes sir. Yeah. Mr. Yomi oya. Yeah, thank you so much. Ẹ ṣé gan. Mo kí gbogbo ilé o. Olori Ebi Kafata. Baba, àwọn mo kàn mo máa bẹ̀ yín náà ni pé whatever pressure, whatever attack tẹ́ bá ń là kọjá, as you can see clearly, I am loyal and mo dẹ̀ dúró tán pẹ̀lú yín. And so, tó bá jẹ́ pé látara tèmi ni wọ́n ṣe ń bú yín àbí tó ń ṣe kíní kan, though, tí má kàn sọ bẹ́ẹ̀ yẹn, bí ìgbà tẹ́ kó mo tún fẹ́ máa mú yín wálẹ̀ ni, because jagunjagun lẹ́yìn náà. And àìmọye ogun tẹ́ ti jà títí Timothy and several others. So when ṣe pé bóyá first time ìkọ̀kan náà lọ máa gbà wá n tẹ́yìn dẹ́ dúró létẹ́ mọ̀ náà lájọ mọ̀. And so máa kọ̀ tú fi tọ̀wọ̀tọ̀wọ̀ tú appeal sí pé kẹ́ má bínú tó bá jẹ́ pé látara tèmi, because látara pé àtúnjọ ń ṣiṣẹ́ papọ̀ ó pẹ̀lú tó fi ń tún kóná bóyìí, because wọ́n believe pé táwọn bá lè mú ẹ̀yin náà ti ra kẹjọ máa ta ẹ̀rọ fáwọn èèyàn ẹ̀ẹ́dẹ̀ ṣe yẹn. And I know certainly kò ń ṣe pé bóyá nǹkan yẹn máa padà dúró lẹ̀ fún yín àtúndó fáwọn yín débi pé it will be counted for you and your children lọ́jọ́ ọ̀la, because táwọn yín bá padà dárúkọ yín and your father ẹni rí tó máa ń dúró síbi òótọ́ no matter tí ó bá ṣẹlẹ̀. So that being said, sir, and the whole house, nǹkan tí mo fẹ́ sáré ṣàlàyé, I will give quick background of this phone forensic so that tẹ́yìn bá ti wà informed, you are good to go. First and foremost, presently, Damilare Koleosho is in a court. He's in court and is under court bail. Adájọ́ ló ní, I am remanding you to Kirikiri prison, Ikoyi prison, pending the fulfillment of your bail. And when you fulfill the bail condition, he is now on bail in a court case. And then, evidence, all the necessary things that are needed to prove the case by the prosecutor. I am only a witness. Ìjọba ló ń ṣẹjọ́ against the King White for the crimes committed against the state. And it is the prosecutor to prosecute the case here. All the evidence to necessary àtìkò fún wọn. Èyí tó kù bẹ́ẹ̀, òun ni èyí tó ní ṣe pẹ̀lú phone forensic. He is meant to come, open the phone, come forensic phone ẹ̀ torí pé lára ohun tí ó wà nílẹ̀ ni wípé the Temi Tope Badmus, part of our stuff is that wọ́n jọ ní agreement to attack us in that place,
And we know for sure that there was communication between them. Tó fẹsẹ̀ múlẹ̀ pé lóòótọ́ àdéhùn àti gbogbo bó ṣe máa ṣe àti ohun tó wá ṣe ó wà bẹ́ẹ̀. And they even